ìbà Olódùmarè ìbà gbogbo ajúnilọ mo kí gbogbo ọ̀fẹ́ àkúdédé àsìkò yìí nílé lóko lẹ́yìn òde ẹ tún jẹ́ kájọ gbélé ká tún jọ fi ṣe ẹ̀kọ́ kí ni tájọ fi analyse kí n tó sọ̀rọ̀ ẹ wo fídíò tí mo fẹ́ play ẹ kọ́kọ́ wo fídíò yìí. ẹni dẹ́rù lẹ́rù kan lẹ́yìn ẹlẹ́rù ni ó gbẹ̀rù tí wọ́n ṣẹ̀dá mi kò ní lọ́wọ́ tí ń bẹ̀rù ní arógolo. àbámọ̀ nígbẹ̀yìn òṣìkà ewé ojú omi kì í nísinmi bẹ́ẹ̀ ni. tẹ́ ẹ bá gbọ́ ọ̀rọ̀ tí arábìnrin yìí sọ àwọn nǹkan kan tọ́pọ̀lọpọ̀ máa ń ṣe tá a fi ṣe mistake nìyẹn torí pé ààrẹ dè láti kọ́ ẹ̀kọ́ nípa àṣà àti ìṣe àti èdè baba ńlá baba wa bínibí wa Yorùbá dùn lédè Yorùbá dùn láṣà ẹ̀gbọ́n tárábìnrin yìí sọ gbogbo ọ̀rọ̀ tó wá sọ yẹn ibo ló ti jọ mọ́rọ̀ Jésù ibo ló ti jọ mọ́rọ̀ Bíbélì ibo ló ti jọ mọ́ bóyá nǹkan kan tó ń ṣe pẹ̀lú Europe ohun àwọn baba ńlá wa ọ̀rọ̀ àwọn baba ńlá wa tí í ṣe ọ̀fọ̀ òun ló pa yẹn torí tá a bá gbọ́ ọ̀fọ̀ ní tí a bá sọ̀rọ̀ ní ìpọ̀fọ̀ bí àgbẹ̀ bóyá kí ni ọ̀fọ̀ ohun ọ̀rọ̀ ni ó ní bámọ̀ nígbẹ̀yìn òṣìkà ewé ojú omi kì í nísinmi tí bá fẹ́ sọ̀rọ̀ ní ti bá ní Olódùmarè àbámọ̀ nígbẹ̀yìn òṣìkà ewé ojú omi kì í nísinmi yóò balẹ̀ báyìí ní labalábá fi wọ gbó lọ gbogbo ọ̀tá mi pátápátá ẹ̀ mọ́ wọ gbó lọ sẹ́mu pé tí n bá ti sọ̀rọ̀ báwọn ní ìsìn mo ti di ká ẹ̀bẹ́ẹ̀kọ́ àbí mo wò zùzù tí máa ní tọ́ Elédùmarè ìwọ lọba tó ṣẹ̀dá mi ọ̀gẹ̀dẹ̀ àgbagbà máa gbá gbogbo àwọn ọ̀tá mi dà sọ́run ọ̀gẹ̀dẹ̀ àgbagbà máa gbá àwọn dà sọ́run ọ̀gẹ̀dẹ̀ àgbagbà tí n bá ilé sọ́bà nísìn mo ti ṣèkà mo ti ṣe bí mo ti sọ mo ti pọ̀fọ̀ ó yẹ ká understand ní tá à ń pè ní èdè àti àṣà ẹwà èdè Yorùbá bọ̀ wọ́n ní bẹ́ẹ̀ bá bu omi báyìí omi ojú omi kì í lápá ẹ̀ lè bu omi kójú omi ó lápá abudintomi òkun abudintomi ọ̀sà gbogbo bí tẹ́ bá ti dé pátápátá gbogbo bí tẹ́ ti ń rówó ná ibẹ̀ ò ní dín ẹ dákun ó mà ṣe o a nílò láti mọ èdè àti àṣà wa a nílò láti jẹ́ kí orí wa ó ṣí a nílò láti jẹ́ kí a mọ tá à ń ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn olórin kìrìsìtẹ́nì tẹ̀ ń wo wọn tán pé àwọn olórin kìrìsìtẹ́nì olórin mùsùlùmí gbogbo ọ̀rọ̀ tọ́pọ̀lọpọ̀ wọn sọ pátápátá ọ̀fọ̀ ni ohun àwọn bàbá wa ni ìtànpẹ̀ ní ọ̀fọ̀ òun ni wọ́n ń wí yẹn. gbígbà bí àwọn ọ̀rọ̀ míì nínú wọn gbẹgẹdẹ alágbádá iná táná ń pè lálágbádá iná Ṣàngó oníjẹ alágbádá iná. àbóríkì Jésù ni. sọ́rọ́ Jésù olóríkì mọ́mọ́ olóríkì alágbọ̀n olóríkì torí pé èdè lárúbáwá àti èdè gíríkì èdè English ni alágbádá iná aláwọ̀ tẹ̀lẹ̀ oòrùn Ṣàngó ni wọ́n kì bẹ́ẹ̀ ògbéni níjà kẹrù ó bo níjà èṣù láàlú ògiri òkò ni wọ́n ń kì bẹ́ẹ̀ ọ̀bẹ́lẹ́kún sunkún kẹrù ó bẹ́lẹ́kún èṣù ni wọ́n ń kì bẹ́ẹ̀ ẹ wà máa mú àwọn oríkì ẹ fi máa kí Jésù ẹ fi máa kí Muhammad Babátúndé ìjọ wo lẹ sọ ọkọ Muhammad tí Muhammad fi ń jẹ Babátúndé Adéwálé Muhammad jàre Adéwálé ìjọ wo tẹ́tà ló bí ànábì tànábì fi ń jẹ Adéwálé. àkàndínlẹ́gbẹ̀gbọ́n ẹjẹ mọ tá à ń ṣe náà gbogbo àwọn orin tó ń kọ yẹn pátápátá gbogbo ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tó ń sọ nínú àwọn orin wọn ìyẹn àti kírísítẹ́nì àti muslim ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ pátápátá ọ̀fọ̀ ni. kí dẹ̀ là ń pè ní ọ̀fọ̀ ìtumọ̀ ọ̀fọ̀ náà ni àkójọ ọ̀rọ̀ àwọn àfiwé ọ̀rọ̀ òun ni wọ́n ṣe kí ni òun là ń pè ní ọ̀fọ̀. Atare kan kì í di tiẹ̀ láàbọ̀ atare lóníkiri ó mọ̀ wá mi wá ẹ dákun ṣé atare òun lóníkiri ó wá mi wá ọ̀gẹ̀dẹ̀ àgbagbà máa gbá àwọn tàmídà sọ́run ọ̀gẹ̀dẹ̀ gbogbo àwọn ọ̀rọ̀ wọn yìí kí ni ibi tó wà ń bẹ̀ gbogbo àwọn gbólóhùn yìí gbogbo àwọn ọ̀rọ̀ tá à ń sọ yìí ẹwà èdè Yorùbá ni àfiwé ọ̀rọ̀ òun ni gbogbo àwọn ọ̀rọ̀ yẹn àwọn ọ̀rọ̀ tẹ́ wá rí yẹn bẹ́ẹ̀ ṣe ń wò yẹn tẹ́yìn wò pé bóyá nǹkan burúkú ni yẹn òun ló jẹ́ kí ìwúre wa ọmọ gbà gẹ́gẹ́ bí ọmọ Yorùbá àṣẹ tí ń bẹ náà ọ̀rọ̀ títí wa nìyẹn tẹ́lẹ̀dùmarè fún wa. torí pé ọ̀rọ̀ tá à ń sọ yẹn agbára ń bẹ ń bẹ àṣẹ tẹ́lẹ̀dùmarè wa fi sínú ọ̀rọ̀ títí wa tá à ń sọ tá a fi ń wúre òun ni tẹ̀yìn ń pè lọ́fọ̀ tẹ̀ ń wò yẹn ọ̀fọ̀ dẹ̀ là ń pè lédè Yorùbá kí dẹ̀ ní túmọ̀ fọ̀ náà ni àkójọ àwọn ọ̀rọ̀ tá a fi wé ọ̀rọ̀. àyájọ́ ọ̀fọ̀ kìnnìkan gbọ̀n ta wí kò sí ẹ̀ṣẹ̀ ń bẹ kò sí mọ̀jà gbọ́ kan bẹ̀ gbogbo ẹ̀ ń tà ń sọ yẹn ṣé ẹ̀ gbọ́ yẹ ẹ̀ mọ̀ túmọ̀ ẹ̀ tó máa ní atare èdè tiẹ̀ láàbọ̀ ṣé ẹ̀ mọ̀ túmọ̀ pátare èdè tiẹ̀ láàbọ̀ omi ẹ̀rìn kò bojú ẹ̀yìn ṣé ẹ̀ mọ̀ túmọ̀ omi ẹ̀rìn kò bojú ẹ̀yìn
ọ̀dà sí ọ̀tá tí ìṣẹ́bí tó fẹ́ kọ́ mi tó máa lómi èrìn kó bójú ẹ̀yìn gbogbo àwọn ọ̀tá mi pátápátá kí wọ́n mọ̀ rìn lọ́káyé mọ̀ rí wọn mọ́ mo ti ṣe bí ọ̀tá mi tó bá lòun gbógun tì mí omi èrìn kó bójú ẹ̀yìn ẹ mọ̀ rìn lọ ni ẹ̀ ní wálé mọ́. die by fire náà. so kí wá ní gbogbo àwọn ọ̀rọ̀ ẹ jẹ́ ká pọ́n àwọn tẹ́lẹ̀dùmarè fún wa lé tá a bá padà sínú ẹ̀mí tá a gbéra wa sínú ẹ̀mí tẹ́lẹ̀dùmarè fi dára gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tá à ń wúre bó ṣe yẹ ká wúre tẹ́lẹ̀ gbogbo àwọn gbólóhùn tí mo wí yìí ẹ rí wípé ọ̀nà wọn ṣe kíni yóò mọ̀ lọ bó ṣe yẹ kó lọ bá àwọn kan ó mọ̀ rí bó ṣe yẹ kó rí torí pé à ń gbé tí ò yẹ ká gbé à ń gbé òjò fún Àìná òun ní gbogbo ìdààmú tá à ń dààmú yìí ẹ̀yẹ padà sílé pẹ̀lú ohun èdè àṣà tẹ́lẹ̀dùmarè fi dára kẹwàá wo bí gbogbo ṣe máa rí àwọn kírísítẹ̀nì àwọn ọmọ wa lọ ń jí ọ̀fọ̀ wọ́n ń jí ọ̀rọ̀ wa wọ́n á fi ń kọrin tẹ́ máa wá kọ́ wọ́n wá yí orin yẹn débi pé wàá rò pé bóyá orin Jésù ni àbórin Muhammad náà ń kọ́ àbórin kìnìkan ìmọ̀ bí tí Muhammad ti ń kọ̀fọ̀ ìmọ̀ bí tí Muhammad ti ń pòwe ẹja mọ̀ tá à ń ṣe ọmọ Yorùbá ni wá ẹja gbédè àtàṣà baba ńlá wa ga.